èrè àárùn kan pé kọ́lọ́n bá ṣe lọ́mọ àlìjánà àmọ́ kò ní ọmọ àlìjánà ni àwọn abéèrè pé ta ló fún ọ lẹ́rìí tó ṣe mà ń ṣe dáadáa lóòótọ́ ó lè ku ó kù ìṣẹ́jú mẹ́ta mẹ́rin tí ó lè bọ́ lọ́wọ́ bá ó ti dẹ́ṣẹ̀ ńlá kan tí ó torí ẹ̀wọ́ náà ti wọ̀ ma abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkan ọlọ́mọsàmúwadúró ọlọ́mọjẹsẹ̀ ìwọ́ yẹ o ọlọ́gbàrá ọlọ́run bá mọ́tà bá dàlú mọ́ọ̀tì kí ló kù lẹ́yìn ikú ní tó kù lẹ́yìn ikú àlìjàzá òun náà lẹ̀sán ẹ̀sán nìkan náà imma al-khair wa imma shar bóyá sáré àfẹ́sàn bú ṣẹ́ẹ̀rí ká wá gbà pé ìgbédìde ẹ̀sán wà nínú sáré ẹ̀sán wà ní al-kiyama ìgbédìde wà aljanna wà iná wà ìṣiròṣẹ́ wà siratu wà mizanu wà alhaudu wà ardul mahshar ibi ọlọ́wọ́ bá fẹ́ kó gbogbo wa sí òótọ́ ni gbogbo tó kù lẹ́yìn ikú yẹn ká gbàgbọ́ mini akidatil muslimin ó wà nínú àgbọ́yé mùsùlùmí téèyàn gbọ́dọ̀ gbọ́yé ó sì wà nínú iman téèyàn gbọ́dọ̀ ní gbogbo tó bá pẹ̀rẹ̀ ní olùgbàgbọ́ òdodo tó pẹ̀rẹ̀ ní ahlùsúnà tó pẹ̀rẹ̀ ní muslim tí ó wá gbà pé ẹ̀san ń bẹ lẹ́yìn ikú lẹ́yìn náà àlìjánà ń bẹ lẹ́yìn ikú ìṣòro iṣẹ́ ń bẹ lẹ́yìn ikú tí ó bá gbà wọ́n ní kìí ṣe muslim anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìgbà tí Jibril tó wá bá anabi sẹ́yìn tí ó béèrè ó ní akhbirni anil iman akhbirni anil iman ó ní rẹ̀ anabi mọ́ṣá ìsàlàyé fún mi nípa ìgbàgbọ́ kí là ń pè ní iman anabi ní an tu'mina billah ọgbọ́lọ́ngbọ́n náà ni wa malaikatihi wa kutubi wa rusulihi ọgbà àwọn màláíkà gbọ́ ọgbà àwọn tírà gbọ́ ọgbà àwọn òjíṣẹ́ gbọ́ wal yawmil akhir wal yawmil akhir lẹ́yìn náà wà gbàgbọ́ pé ìjọ kan ń bọ̀ ìjọ gbẹ̀yìn yẹn yóò dé lẹ́yìn ikú ni o ìtumọ̀ ẹni pé nǹkan kan ń bẹ lẹ́yìn ikú ìdí ń bẹ lẹ́yìn ikú náà ni yawmul jaza ọjọ́ ẹ̀san níjọ́ yẹn náà kò sí tọ́lọ́wọ́ ọ̀ràn níjọ́ yẹn ọ̀rọ̀ ẹ̀san ni láti ní àdúnìyà darul amal ilé ayé tá a wà yìí ilé iṣẹ́ ni a máa ṣiṣẹ́ baqul i'malu fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun kọ́lọ̀ mọ́sá fi wá sínú àwọn tí wọ́n máa ṣiṣẹ́ rẹ̀ kọ́lọ̀ kọ́rọ̀ wá fún sẹ́rẹ̀ èyàn máa bẹ̀ lọ́wọ́ ọba lérí ẹni nítorí pé ọkàn rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ qulubul ibadi bayna asabi'ir rahman yuqallibuha kayfa yasha ọkàn wa àárín ọmọ kan ọlọ́run ọba lọ́wọ́ àsìkò tó bá wù ní máa ń yí padà tó bá sì ti yí padà fún ọ ibi bá ti yí sí náà lọ́wọ́ máa ṣe àṣẹ ọlọ́run ni wọ́n ní nuqallibu afidatahum wa absarahum ọlọ́run láwọn míì náà gbọ́dọ̀ àwọn ti mọ̀nà tẹ́lẹ̀ á ti dájú wọn kojú ọ̀nà tó bá sì tún wù wá á sì yí padà á dájú wọn kọ̀ bọ̀ míì àádẹ́mi wọn kọ bò mí àgbàdo wọn kọ bò mí kàmáàlà mọ̀ yóò mẹ́rin bí ìyàwó la mọ̀ra nígbà tí wọn gbọ́dọ̀ ń gbọ́rí ọlọ́run fi yí padà náà ọmọ bẹ́ẹ̀ lọ lóru ni o bí ọlọ́mọdé àti mi lè yan rí ọmọ bẹ́ẹ̀ ni o sàwọn ìyàwó mi lè yan rí lọ́n sọ àwọn ọmọ mi lè yan rí ọmọ bẹ́ẹ̀ kọ́lọ́ kó sọ lè yan rí nígbà wàá dé yan rí ní ti bẹ lẹ́yìn ikú kò dáa ọlọ́wọ́ wa yẹn òun lè kọ́ hírò fọ́kọ̀ ìbáàdì ọ̀dà wa tán ipa rẹ̀ wá káwa nígbà ọ̀dà wa tán ipa rẹ̀ sí kí ni ọkà gbogbo tọ́da lọ́wọ́ ala kulli shay'in qadir torí gbàtí pọ́lọ́ ti ká yẹn àbíkọ́ ọmọ bẹ́ẹ̀ lérí ara rẹ̀ ọmọ bẹ́ẹ̀ lérí àwọn ìyàwó rẹ̀ lérí àwọn ọmọ rẹ̀ àtọ́kọ rẹ̀ ọmọ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ lọ́rọ̀ rẹ̀ gbà ọlọ́mọsá jẹ́ aláàtì mọ̀tán náà àwọn kùfàr àwọn kèfèrí àwọn ọgbà ipe ìkankan tó wà lẹ́yìn ikú lẹ́yìn sẹ́yìn kèfèrí tí wọ́n máa ṣe tó máa wọlé ayé torí bàbá fẹsẹ̀ wà lọ́ba gbà ní gbogbo nǹkan tí wọ́n máa jẹ gbogbo nǹkan tí wọ́n máa mu gbogbo nǹkan tí wọ́n máa ṣe gbogbo nǹkan tí wọ́n máa sọ. àmì ẹ̀tọ́ wà pé
nǹkan ń bẹ lẹ́yìn ikú yóò mọ sàṣà jẹ ẹni bá gbà pé ẹ̀san ń bẹ lẹ́yìn ikú yóò mọ sàṣà jẹ gbogbo kankan máa jẹ yóò mọ sàṣà mu gbogbo kankan máa mu yóò mọ sí àṣàṣọ gbogbo kankan máa jáde lẹ́nu ẹ̀ alábìrin máa dáná yóò mọ billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut alábìrin tó bá gbà pé ọjọ́ kan bọ̀ lẹ́yìn ikú kò ní máa ya ẹni kọ́ kà máa sọ̀rọ̀ ẹni hàn ayé àwọn sọ tó da tí ọba ní tọ́da lẹ́nu ó sì dákẹ́. nígbà tó yàtọ̀ sáwọn kèfèrí òun náà nípa wàá gbà pé lẹ́yìn ikú ìgbédìde wà ọlọ́run ní wa qalu ma hiya illa hayatuna dunya ọlọ́run bá láwọn kèfèrí ẹ̀gbọ́n táwọn sọ ni wọ́n ní ilé ayé wa yìí namutu wa nahya kò sí nǹkan kan tó tún kù lẹ́yìn ẹ̀ àwọn òkú àwọn ọmọ wa ọ̀nàhìyà yaani yahya abnauna àwọn ọmọ wa àwọn tó ń gbapò wa àwọn náà tó kú àwọn ọmọ tí wọ́n tó ń gbapò wọn àwọn náà tó kú àwọn ọmọ àwọn náà tó ń gbapò wọn bá a ṣe máa bá yín nù kò sí kankan lẹ́yìn ikú mọ́ a kà máa pààrọ̀ ara wa ni wa ma yuhlikuna illa ad-dahr ìgbà ni wọ́n máa lò wá gbó tá a bá ti pẹ́ nù gbà ìgbà ọ̀pá wa àwọn ọmọ wọ́n tún gbẹ̀yìn wa àwọn náà tún kú àwọn ọmọ tí wọ́n náà tún gbẹ̀yìn wa kò sí kankan tó tún kù lẹ́yìn ikú mọ́ ọlọ́ni wa ma lahum bidhalika min ilm ọlọ́ni tí wọ́n sọ yẹn wọn ò rí evidence fún wọn ò ní mà tí wọ́n lè fi proof ẹ̀ innahum illa yadhunnun ọlọ́ni wọ́n kàn ń rò lásán àbámọ̀dá lásán kèfèrí ọlọ́ni èrò lásán wọ́n ń rò bẹ́ẹ̀ ẹ dákun tí ọba wá sí ẹ̀san lẹ́yìn ikú gbogbo tá à ń ṣe ilé ayé yòó ní nítumọ̀ akérò sórí àkè àṣírí àkè magrebi àkè ìṣá lẹ́yìn márùn lójúmọ́ ẹ dákun nígbà akérò tán sẹ́ fún wa lówó ṣé wọ́n fún wa láṣọ wọ́n fún wa lẹ́bùn kankan kí ló dé ká fi kírun yẹn torí pé àgbà pé tá a bá ti kú oyè ẹ̀san bẹ fún ìrun kíkí Ramadan máa dé ìsìn gbogbo alámàgbàwẹ̀ àbí ẹni tó fi ebi panú fódìdí oṣù kan láàárọ̀ ọjọ́ ọdún ṣé wọ́n fún wa ní ẹ̀san àwẹ̀ tá a gbà fọ́gbọ̀n ọjọ́ kí ló dé láti fi ebi panú torí pé àgbàgbọ́ pé nǹkan kan bẹ lẹ́yìn ikú òun náà ní ìgbédìde ìpè ládá wà tí wọ́n fún wa lẹ́yìn gbàtà bá kú ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ ẹbú tẹ́nìkọ̀ọ̀kan wa tá a ṣe mọ́ afẹ́bọ́ọ̀lẹ̀ àṣẹbọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ òsíngbẹ́lẹ́ mọ́ àbí ọ̀pọ̀lọpọ̀ wa àtẹfámọ́ àdáfámọ́ bẹ́ẹ̀ nìkan ní àwọn àmì kan pé wọ́n fẹ́ fún kíní kan kó ayé ó fi dáa nígbà táṣì láwọn èèyàn tí wọ́n ń gbà lóòótọ́ kí ló dé láwọ̀ gbà tó láwọn ti gbà pé bàbá kú ẹni bá kú tó kú lẹ́lẹ́bọ ó kú lólógùn ọlọ́run ní fèrèjì yóò lè wọ náà tí ò ní jáde mẹ́gbẹ̀rẹ̀ nítòkù lẹ́yìn ikú yẹn náà òun náà ni ẹ̀san tá a wá wí yìí ẹ̀san rere àtẹ̀san burúkú ẹni bá wá ṣe rere nílé ayé yọ gbẹ̀san rere tó bá ti kú ẹni tó bá ti ṣaburú ẹ̀san burúkú náà ni ó ṣe kí ni òun náà ni ó gbà ọlọ́run ní za'ama alladhina kafaru an lan yub'athu ọlọ́run láwọn kèfèrí wọ́n rò wípé ànígbà wọn dìde pé táwọn bá ti kú ti tán nìyẹn kul bala eré ànábì sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ wa rabbi mo fi ọlọ́run ọba búra ọlọ́run eré ànábì fi mí búra fún wọn ànábì ni mo fọ ọlọ́run búra latub'athunna gbogbo yín ni wọ́n gbé dìde summa latunabba'unna bima amiltum gbogbo iṣẹ́ tẹ́ ṣe nílé ayé pátá ni wọ́n fún yín nírò rẹ̀ ó ṣe báyìí 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 lásìkò báyìí nígbà báyìí wa dhalika 'ala Allahi yasir kọ́dọ̀ wọn fún wa nírò gbogbo ń tà sí nílé ayé wa wọ́n lọ́rọ̀ ọlọ́run lọ́rùn gan kọ́dọ̀ ọlọ́run ò nídìí lọ́yà tí ọmọ wa jẹ́rìí torí nígbà tó ń ṣe lọ́wọ́ òun gangan fún rẹ̀ wà ṣáàhìdì kana shahidan alayhi òun gan wà nígbà tó ń ṣe ọlọ́run ọ̀sẹ̀ nídìí pé ẹ̀dá kan kẹ́nìkan wá jẹ́rìí pé ó ṣe àbí kò ṣe òun náà ni wọ́n máa dájọ́ òun náà ni wọ́n máa ṣe lọ́yà ara rẹ̀ fún wa níjọ́ tẹ́nì kankan ò ní gbà wálẹ̀ lẹ́yìn ọlọ́ alimọ́tù istimurarun laysa inqita'an bí èèyàn bá kú tán ìrìn àjò míì tún bẹ̀rẹ̀ ni kìí ṣe pé bàbá ti kú ó ti tán àbíjọ́ ọkú níjọ́ sinmi ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ta ló sọ fún ọ kó sinmi gbogbo àwọn àwòlíyà lọ́jọ́ àwọn wòlíì ọlọ́run ẹ̀rù máa ń bà wọ́n díjọ́ ọkú ni ẹ̀rù ó máa bà wọ́n lérí tí wọ́n ṣe ẹ̀rù ó máa bà wọ́n lérí àwọn ẹ̀ṣẹ̀ wọn wọ́n sì máa ran kàánú ọlọ́run lérí àwọn sẹ́ẹ̀rí wọn nǹkan méjì lèèyàn máa bá dàgbà
nǹkan méjì làwọn ẹni Ọlọ́run ọba ni wọ́n máa ń bá dàgbà títí tí màláíkà kú fi ṣe kíni tó fi yọjú tí màláíkà kú bá wá yọjú rufi anum al-khawf wọ́n sì wá gbé ìbẹ̀rù kú fún wọn lọ́ba rí màláíkà kú báyìí lóòótọ́ ní bẹ̀rù mọ́ àmọ́ tó bá ti rí màláíkà kú kò sírú àrà tọ́lọ́hun lè fi ọ́dá kò sírú tọ́lọ́hun aláwọ̀ lè fi ọ̀rọ̀ kò sírú àpadà sí ibú àti ìgbà tí ò lè báyìí. ebi àdìsí ti sàlàyé gbogbo ẹ̀ fún wọn àdìsí tó yẹ kéèyàn máa kàn jojoojúmọ́ ni innal abda la ya'mal bi amali ahli al-janna anábìnrin ẹ jókòó jẹ́ yín o ìwé yẹn sàábà yín ẹ jókòó jẹ́ agbára Ọlọ́run pọ̀ onísì fẹni tó wù ní nǹkan tó wù yóò wà nù yín tí yóò máa ṣiṣẹ́ rí bọ̀ yóò máa ṣiṣẹ́ rí bọ̀ tó bá kù díẹ̀ tí yóò jáde láyé fayasbiqu alayhi al-kitab yóò máa ṣe kátikati yóò máa ṣe rádaràda gbogbo ohun tí ó ní kò dá tẹ́lẹ̀ yóò dá lójú ẹ̀ gbogbo tó dá kò ní dá mọ́ yóò sì kú lérí ẹ̀ ànábì ni yóò sì wọ̀ná yóò sì wà ní àwọn ẹrú mi ìtọ́jẹ́ pé gbogbo iṣẹ́ aburú pátá ní ọmọ ṣe kíni ní ọmọ ṣe bí ṣe ń ṣoògùn ní ọmọ pààyàn bí ṣe ń pààyàn ní ọmọ gúnbẹ bí ṣe ń gúnbẹ ní ọmọ mutí bí ṣe ń mutí ní ọmọ jalè gbogbo iṣẹ́ ẹbú ní ọmọ ṣe kíni ní ọmọ ṣe àwọn lọ́dọ̀ Ọlọ́run ọmọ àlùjánnà nífà wọ́n ní bá kú díẹ̀ tó jáde láyé Ọlọ́run sì yí ẹ̀mí rẹ̀ padà yóò bá bu ẹkún ani uzaz ani ìṣẹ́bọmọ́ ani imam ìpààyàmọ́ ìṣẹ́sìnámọ́ ìjálẹ̀mọ́ yóò bá wọ mọ́ṣáláṣí ọmọ kírun yóò dúró dédé yóò bẹ̀rù Ọlọ́run yóò nípa ayọ̀ Ọlọ́run ikú sì pa á lérí ẹ̀ fayadkhulul janna yóò sì wà lí janna gbogbo yìí tó ti ṣe sẹ́yìn ẹ̀ wọ́n ti parẹ́ fún èmi àti ẹ̀ta wájú kólẹ̀ yìí èwo la màtọ́lọ̀ nǹkan fún wa ta ló lè sọ pé tọ́lọ̀ nǹkan fóun ni nínú àwọn àtàjò kólẹ̀ àtàwọn tó ń gbọ́ mi àtàwọn tí wọ́n máa gbọ́ mi bí ìmọ̀ arántí eyín lásán oyè yukassiru takabbur